ó lágbára gan o. Ọ̀rọ̀ VDM ó lágbára gangan o. Ẹ̀yin èèyàn ẹ mọ̀ tó wá gbọ́ latest update níbi tọ́rọ̀ VDM tó mọ̀ dé dúró. Ẹ wá gbọ́ o. Ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ o nípa ọ̀rọ̀ very dark man níbi tí ọ̀rọ̀ ń dé dúró lámọ̀tọ́ ní ká mọ̀tọ́ mú wá fún látọ́ ní ká mú wá sí etí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ọ̀rọ̀ very dark man àti EFCC ọ̀rọ̀ ìmọ̀mọ̀ ti kọjá bẹ́ẹ̀. Ẹ wò ó ọ̀rọ̀ ti kọjá bá a ṣe wò ó. Ojú tó tá a fi ń wọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ lọ o ṣùgbọ́n ẹ má dẹ̀ mi gbà yín lákòókò. Ẹ tún wá gbọ́ bí ọ̀rọ̀ very dark man bó ṣe lọ ní àgọ́ àwọn EFCC. Àwọn àjọ EFCC wọ́n ti interrogate VDM o. Bẹ́ẹ̀ ni wọ́n ti interrogate ẹ̀ lónìí in the presence of his lawyers. Ìyẹn Alàgbà Dèjì Adéyanjú ó wà níjókòó according to the informations èyí tó ń tẹ̀ wá lọ́wọ́. Bákan náà ẹnì kejì Ọmọrúgbè ìkan nínú àwọn agbẹjọ́rò ẹ̀ wọ́n láwọn méjèèjì ló wà níjókòó. Bó ló ṣe ṣẹlẹ̀ gangan lónìí. Kódà wọ́n ní EFCC office tí ń bẹ ní ìlú Àbújá ìyẹn headquarters wọn tó wà nílùú Àbújá wọ́n níbẹ̀ ni wọ́n ti conduct interrogation yẹn. Wọ́n ní ó lágbára. Wọ́n ní wọ́n pọ̀ VDM wọ́n pọ̀ ń fún wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n náà sá kódà wọ́n náà kọwọ́ bọ̀ lẹ́nu dánwò pé gbogbo àwọn fẹ́ mele bó lè ṣe jẹ́. Ẹ̀yin èèyàn wá súnmọ́ bí o. Ẹ wá gbà wọ́n béèrè lóríṣiríṣi tí wọ́n ń bi VDM nígbà tí wọ́n conduct interrogations èyí tí wọ́n conduct lónìí nílùú Àbújá. Ó lágbára o. Ọ̀rọ̀ VDM lágbára o. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ẹni tó jẹ́ spokesperson àwọn àjọ EFCC sọ̀rọ̀ lẹ́nìí lórí ọ̀rọ̀. Kódà ọ̀rọ̀ míì tó ti ń jáde ń sìn pẹ̀lú news kan tá a tún rí báyìí tó ń tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n tún ti gba another court order láti detain very dark man. But kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú interrogations èyí tí wọ́n conduct pẹ̀lú VDM ní EFCC headquarters tó wà nílùú Àbújá lẹ́nìí. Ẹ wá gbọ́ àwọn questions ẹ̀yin èèyàn. Mo fẹ́ kẹ́ share fídíò yìí pẹ̀lú àwọn èèyàn wa. Ẹ jẹ́ ó go viral gan ibi tọ́rọ̀ VDM tó dé dúró ibẹ̀ gangan lélẹ̀. Latest update ó lélẹ̀ yìí o. Àràbà television ni o. Ẹ máa share fún gbogbo àwọn èèyàn o. Ẹ máa gbọ́ o. Ara àwọn ìbéèrè tí wọ́n ní wọ́n bi very dark man lẹ́nìí. Ìbéèrè àkọ́kọ́ tó wà ń bí tèmi rí tí wọ́n ní wọ́n bi very dark man. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ló ṣe make owó ẹ̀, how he makes his money. Wọ́n ní báwo ló ṣe make owó, bó ló ṣe ń rówó. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá ní source of income ẹ̀ ibo gan ló ti ń rówó, kí ló ń mówó wá fún. Ṣó ní business tó ń ṣe ni tó ti ń rówó àbí kí ló ń ṣe gan tó jẹ́ pé owó ń jáde fún bẹ̀. Ara àwọn ìbéèrè tí wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹnìyẹn o. Nǹkan míì tí wọ́n tún béèrè wọ́n ní àwọn informations èyí tó máa ń share lórí àwọn programs èyí tó ń ṣe both Facebook, YouTube gbogbo tó máa ń ṣe lórí àwọn platforms. Àwọn informations tó máa ń share yẹn pé nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ o, nǹkan báyìí ní EFCC ṣe o, nǹkan báyìí ní Lágbájá ṣe o, nǹkan báyìí ní Tàmẹ̀dò ti ṣe o. Wọ́n ní ta ló máa ń fún láwọn informations yẹn. Wọ́n ní ta ló ń fún. Bó ló ṣe ń rí informations tó ń share during àwọn programs, àwọn content èyí tó máa ń ṣe yẹn pé ibo ló ti ń rí tá ní ń fún ní information gbogbo tí ń lò. Ṣé ẹ rí pé nǹkan ti dé ẹ̀yin èèyàn ẹ máa share fídíò yìí o. Èyí tó tún wá jẹ́ pápánbárì ibẹ̀ òun la tún gbọ́. Wọ́n ní ọ̀rọ̀ ní ṣé ẹ gbàgbé olórin ẹ̀mí ṣé ẹ gbàgbé Body of Christ. Wọ́n ní ọ̀rọ̀ lórí Mercy Chinwo náà tún jáde. Nǹkan dé. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ẹ máa rí pé Ṣeun Kuti ẹ̀gbọ́n yẹn ó share information yẹn ń jẹta wípé according to tí èèyàn kan sọ fún o ṣùgbọ́n lòun ò fẹ́ dáko èèyàn. Ṣùgbọ́n pẹ̀lú ìròyìn èyí tó jáde yìí ń sìn wọ́n ní wọ́n béèrè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mercy Chinwo. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé Mercy Chinwo ló fi ẹ̀sùn kan very dark man tẹ́lẹ̀ tó gbé lọ ilé ẹjọ́ wípé ó bà ń lórúkọ jẹ́ pé òun máa gba 1 billion get wọ́n ṣàṣì owó yẹn pé wọ́n gbọ́dọ̀ publish apology lórí national newspaper 14 for 14 days
kó apologize ó ṣáà tó gbogbo ẹ̀ ó tó gbogbo ẹ̀ ó lágbára ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yẹn náà tó jáde kódà kí ni wọ́n ń pè interrogation yẹn ló wáyé lónìí nílùú Àbújá kódà ní nǹkan bíi 2:30 ọ̀sán yìí ló bẹ̀rẹ̀ now pẹ̀lú information yìí tó wà bíi tá a rí pẹ̀lú ntíwèé ìròyìn yìí tó gbé jáde wọ́n ní kódà ní nǹkan bíi 1 hour ago pé wọ́n sì wà ní ọgbà àjọ EFCC tẹ́ ẹ̀ bá dé gbàgbé lónìí ẹni tó jẹ́ spokesperson àwọn EFCC alàgbà Délé Ọláwálé ẹ máa rí pé àwọn akọ̀ròyìn bí léèrè lónìí pé bó ló ṣe jẹ́ gan òun gangan ló jẹ́ ká mọ̀ wípé àwọn àjọ EFCC wọn làwọn arrest very dark man ṣùgbọ́n máa yẹn pèdè kan wípé tó bá ti meet bail condition pé àwọn máa fi sílẹ̀ pé àwọn máa charge ẹ̀ sí court a máa tàtílé jẹ́jọ́ now so ti wá meet bail condition bí ò meet ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ wo ohun tó ṣẹlẹ̀ ń lù lónìí ẹ wo àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe tú jáde tí wọ́n gbogbo èèyàn àwọn èèyàn ńláńláńlá ni wọ́n ti sọ̀rọ̀ Davido ti sọ̀rọ̀ Ọmọyẹlé Sowore ti sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ńlá tàṣàlẹ̀ yẹn tí ò ti sọ̀rọ̀ even àwọn Amnesty International àwọn náà ti sọ̀rọ̀ àtàwọn oríṣiríṣi àwọn èèyàn ńláńlá ni wọ́n ti sọ̀rọ̀ wípé kí wọ́n release very dark man now pẹ̀lú tó wá ṣẹlẹ̀ lónìí yìí sìn pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n ní wọ́n ń bí kí lẹ̀yin rí sọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ mọ̀ kọ́mẹ́ǹtì wọ́n níbo ló ti ń rówó ta ló ń fún láwọn information bó ló ti ń obtain àwọn informations tó máa ń share during àwọn content yẹn àwọn programs tó máa ń ṣe tó ń share lórí Facebook YouTube TikTok and co tó ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi pé bó ló ti ń obtain gbogbo àwọn informations yẹn wọ́n ní kí ni source of income ẹ̀ ẹ̀yin èèyàn ó lágbára o ṣùgbọ́n à ń retí kí ẹni tó jẹ́ agbẹjọ́rò very dark man ìyẹn alàgbà Dèjì Adéyanjú kí wọ́n fi ọ̀rọ̀ síta kán fọ̀rọ̀ síta ká mọ̀ bí tí ọ̀rọ̀ dé dúró ṣùgbọ́n information yìí tó ti àwa lọ́wọ́ authentic òun mo fi hàn yín yẹn lénìí wípé wọ́n ti bẹ̀rẹ̀ interrogation o pẹ̀lú very dark man nílùú Àbújá àwọn nǹkan tí wọ́n dẹ̀ bí ara ẹ̀ even according to the news source kan tó close mọ́ EFCC òun ló ṣí àwọn nǹkan yẹn pẹ̀lú àwọn ìwé ìròyìn tí wọ́n fi ìròyìn yẹn síta ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí ọ̀rọ̀ ó wá lágbára báyìí o ṣùgbọ́n ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe tú jáde lónìí o everybody ń pariwo rí tẹ́ bá wo gbogbo orí Twitter tẹ́ wo everywhere báyìí n tó ń trend jù báyìí ò ní pé free VDM kí lẹ̀yin èèyàn kí lẹ rí sí ẹ wò ẹ já ṣe fi mọ bẹ́ẹ̀ kí n kàn ní kí n sáré share eléyìí pẹ̀lú ẹ̀yin èèyàn ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe lọ́dọ̀ tí wọ́n bí Àràbà tẹlifíṣàn pé a máa gbìyànjú láti máa jẹ́ kẹ́ ẹ máa mọ bí ọ̀rọ̀ yẹn bó bá ṣe ń lọ information yìí tó sì tẹ̀ wá lọ́wọ́ ní ẹ rí i pé ó lágbára o ṣùgbọ́n bó lọ̀rọ̀ yìí ló fẹ́ yọjú sí ibo lọ̀rọ̀ yóò parí sí ẹja mọ̀ wòran ká òbí tí yóò padà yanjú sí torí mo ti ń ráwọn èèyàn kan sìn wọ́n ti fẹ́ mọ sọ́dọ̀rọ̀ pé àwọn ẹlẹ́yàmẹ̀yà kíní yìí dẹ̀ ń sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ṣé nǹkan ti jáwọ́ ẹ̀ ní báńkì abẹ́ni tó ti ṣe nǹkan kan ṣé inú ẹ̀ máa dùn. Good afternoon, everybody. Don't mind my voice. I was shouting a lot today. I want to sincerely thank everybody that came out today. Like, God go bless you now because, you know, easy. You guys left your different areas. Some people came in from Lagos, Kaduna, different places. Like, respect to you guys. I love the love I'm seeing. Trust me, I do. So, like we originally planned, we went to the bank today, which was a success. On getting to the bank, I tried to assess my bank. Like I said, conduct business. On getting there, the service that was rendered to me was not friendly to me. Because when I got there, they told me the network was bad, that I should go to another bank. The same GT bank that they said they are closed and not operational for 4 days, asked me to go to another bank. While I was trying to talk to the guy, another security guy came and said, na them. I don't understand what be mine and them. You try for where I get money, where I want to collect my own money. You block me. No wahala. Like I said, we're going to be very peaceful. So we left GT Bank and went to EFCC office because I know they were not expecting us anyways. They thought we were all going to GT and it was going to stop there. On getting to EFCC office, while we're doing our thing, we noticed that a particular guy, you understand? This was a big boy, like, man, our boys on the para, like, wait, there free. Now I say, come, this thing that does
First off, we know ourselves, we know how we take go there. You understand? The person wey dey among us. And I believe say the reason why they meet that guy now to ginger us make we first one because our person, they won't make office in our person. But believe me, that pattern of protest and that year we don't change. You understand? We don't engage. We tell my people, I tell them, say, see, Baba, that person will not know him. This is just a pattern for them to make us engage. Then they will come on top of us because at that time now they can do anything at will. But thank God we're wise and we left EFCC, went to Human Rights Commission, and thank God everything was wonderful. To those who came out, God bless you. To those who have been posting, God bless you. I saw the post of the former Vice President of Nigeria. I really appreciate it. I actually wish they can actually come out, so that most people won't think this is just party agenda for them. God bless you all. Thank you for supporting Very Dark Man. Peace and see you all tomorrow. Bọ̀ ẹ̀yin yẹn sábà wá share fídíò táwọn nǹkan mi bá tó tètè wá lọ́wọ́ á tún gbìyànjú láti mọ̀ mọ́ wá fún yín. Tẹ́yìn ò bá ti follow wa ẹ follow wa. A wà lórí Facebook, orí YouTube, orí TikTok. ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò Òkúnlé Ìjẹ̀ṣà TV ẹ subscribe sórí ẹ̀ kẹ́ lè mọ jàǹfààní ẹ̀ bá a bá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ yá àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tí ẹ̀ ń tẹ́ ń gbọ́ wá tí ẹ̀ ń tẹ́ wò wá. ẹ wo ibi tá a fi àdàgbà ètò sọlẹ̀ sí lónìí nìyẹn nípa ọ̀rọ̀ Very Dark Man àti EFCC bí bá tó ṣe lọ àmọ́ mọ̀ tó jẹ́ kí a gbọ́ o ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo rí a máa rí o ire o ó dìgbà.